Ọwọ́ tẹ òkòrò tó pa àbúrò rẹ̀ nípínlẹ̀ Cross River. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Cross River ti tẹ arákùnrin ẹni ọdún márùndínláàádọ́ta tórúkọ rẹ̀ ń jẹ́ Emerise Okoro lórí ẹ̀sùn pé ó pa ọkùnrin kan ní abúlé Igbo-Mbana níjọba ìbílẹ̀ Abia nípínlẹ̀ náà. Ìṣẹ̀lẹ̀ yìí ló ṣẹlẹ̀ lọ́jọ́ Ẹtì Friday ọ̀sẹ̀ tó kọjá ní dédé agogo 10:30 alẹ́ ní ọkùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Egbinaya ẹni ọdún méjìdínláàádọ́ta fi tó iléeṣẹ́ ọlọ́pàá létí pé wọ́n ṣèkọlù sí àbúrò òun Egbégi Enya ẹni ọdún márùndínláàádọ́ta tí wọ́n sì ṣá pẹ̀lú àdá. Nígbà tó ń fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀, agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Cross River ASP Sunday Akata ní lẹ́sẹ̀kẹsẹ̀ ni àwọn ọmọ iléeṣẹ́ ọlọ́pàá ti wà níjọba ìbílẹ̀ náà láti wo ìṣẹ̀lẹ̀ ọ̀hún tí wọ́n sì ya àwọn àwòrán ẹ̀rí tó wà níbẹ̀. Ó ní wọ́n gbé òkú arákùnrin náà lọ sí ilé ìgbókùú-sí ti Ẹja Memorial Joint Hospital tó wà ní Ìtìgìdì. Ó fi kún ọ̀rọ̀ rẹ̀ pé ọwọ́ ti tẹ àfúrásì ọ̀hún tí wọ́n sì ti gbé lọ sí ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá tó rí sí ìwà ọ̀daràn nípìnlẹ̀ náà. Bákan náà ló ní akitiyan ń lọ lọ́wọ́ láti fi páńpẹ́ òfin gbé àwọn tó bá tún lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ láabi ọ̀hún. Ẹ ó rántí pé ní ọjọ́ Friday ọ̀sẹ̀ tó kọjá ní ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn tẹ àwọn èèyàn mẹ́ta lórí ìṣekúpa ọkùnrin ẹni ọdún méjìdínlógójì tí wọ́n sì tún sin òkú rẹ̀ ní bòńkẹ́lẹ́ ní Àkútè níjọba ìbílẹ̀ Ifò nípìnlẹ̀ náà. Àwọn afurasí ọ̀hún ti wá wà lákọlò ọlọ́pàá ní Maureen Okere ẹni ọdún márùndínlógójì, Saliha Kari ẹni ọdún mẹ́ẹ̀ẹ́dógún àti Jubril Kari ẹni ọdún 12 pẹ̀lú bí ìwádìí ṣe ń tẹ̀síwájú lórí ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n.